ọkùnrin kan ti rí ẹ̀wọ̀n he lẹ́yìn tó da ásíìdì sí ọ̀rẹ́bìnrin tó kọ̀ kalẹ̀ lára, ó sì tún dà á sí ọkùnrin míì tó ṣẹ̀ṣẹ̀ kọnu ìfẹ́ sí arábìnrin ọ̀hún. Ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ó ti rán arákùnrin ẹni ọdún 32 kan lọ sí ẹ̀wọ̀n ọdún 7 fún ẹ̀sùn wípé ó da ásíìdì sí ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ rí lára. Ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún ní orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Adéfarati àti ọ̀rẹ́kùnrin Aisha tuntun Monsuru Ahmed. Ìròyìn ní adájọ́ Oyíndàmọ́lá Ọ̀gálà ló ní arákùnrin náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ̀sùn onígà kan ni wọ́n fi kàn án wípé ó ti hùwà òdì, bẹ́ẹ̀ ni ó sì ṣe ìdájọ́ tí kò nídìí láti ọwọ́ ara rẹ̀. Ọkùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó dá ásíìdì sí ènìyàn lára ní orúkọ rẹ̀ ń jẹ́ Àgù. Adájọ́ gíga Oyíndàmọ́lá ó wá sọ báyìí wípé kí arákùnrin náà kó lọ lo ọdún 7 ní ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára. Adájọ́ gíga ilé májísírèètì ọ̀hún ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún ó parọ́ nígbà tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ wípé òun kọ́ ni òun ṣe iṣẹ́ bí ọ̀hún lọ́nà láti má gba ìdájọ́ tó yẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adájọ́ náà ṣàlàyé wípé Àgù òun ó kọ̀ láti mú ẹ̀gbọ́n rẹ̀ wá sí ilé ẹjọ́ nítorí wípé ó sọ wípé kì í ṣe òun lòun ṣe iṣẹ́ bí ọ̀hún lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àti wípé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun lòun lọ. Arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn náà ó gbìyànjú láti ṣì ilé ẹjọ́ lọ́nà kó lè má gba ìdájọ́ tó tọ́ àti èyí tó yẹ. Bó ṣe parọ́ wípé ọ̀dọ̀ ìbátan òun lòun wà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, títí di àsìkò yìí ẹ̀gbọ́n rẹ̀ tó parọ́ mọ́ kò yọjú sí ilé ẹjọ́. Bákan náà ni ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà kò fi ìgbà kankan sọ wípé òun kọ́ lòun dá ásíìdì sí ènìyàn lára. Èyí sì hàn wípé ó mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ náà ni. Bákan náà ni àwọn tó da ásíìdì sí lára náà fi ara wọn hàn ní ilé ẹjọ́ àti ìpalára tó kó bá wọn. Nígbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Aisha tó jẹ́ ọ̀rẹ́bìnrin arákùnrin ọ̀hún, ó ní Àgù tó jẹ́ ọ̀rẹ́kùnrin òun ó máa ń fi ìyà jẹ òun, tó sì jẹ́ wípé láti bí ọdún 3 sẹ́yìn ni àwọn ti jọ wà pọ̀. Òun wá wòye wípé ẹni tí òun ìtí ìwọlé rẹ̀ tó ti ń fi ìyà jẹ òun yìí, tóun bá wọlé rẹ̀ ńkọ́ kí ni yóò máa fi jẹ òun. Ìdí rèé tí òun fi kalẹ̀. Ó ní bó ṣe gbọ́ wípé òun ti ní ọ̀rẹ́ tuntun míì ló gbìyànjú tó tàn wọ́n wá sí ilé ìtura kan ní agbègbè mile 12 ní ìpínlẹ̀ Èkó, ló sì dá ásíìdì sí òun àti ọ̀rẹ́kùnrin òun lára. Wọ́n ní níṣe ni Àgù tọpasẹ̀ ọ̀rẹ́bìnrin àti ọ̀rẹ́kùnrin rẹ̀ lọ sí ilé ìtura kan tó wà ní agbègbè mile 12 ní ìpínlẹ̀ Èkó, tó sì gbìyànjú láti dá ásíìdì sí wọn lára. Ìgbà tí adájọ́ gbọ́ ẹjọ́ lọ́tún tó sì gbọ́ ẹjọ́ lósì, ló bá ju Àgù ẹni tí wọ́n sọ wípé ó dá ásíìdì sí yàn lára sí ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára kó lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn ọkùnrin míì.